A kú dédé àsìkò yìí, a kú kó lè dá orílẹ̀-èdè Nàìjíríà yóò rọrùn fèmí àti ẹ̀yin. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ilé-iṣẹ́ wa Ìròyìn Fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ kẹrin nínú oṣù kẹfà ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká lọ sí òkè lọ́hùn-ún. Tá a bá padà dé, ìròyìn fẹ́lifẹ́li yóò máa tẹ̀sọ́wọ́ wájú. Ẹ kú ìkàlẹ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí fàákájà èyí tó wà láàrin àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó mú ìyanṣẹ́lódì wá láti ọjọ́ ajé àná Monday tí ṣe ọjọ́ kẹta nínú oṣù kẹfà ọdún tá a wà yìí. Báyìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti wá gbé ìgbésẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń bẹ nínú ìṣàkóso ìjọba rẹ̀ láti lè ṣe àfikún owó oṣù àwọn òṣìṣẹ́. Bẹ́ẹ̀ bá gbàgbé, ìròyìn gbé jáde nínú ọ̀sẹ̀ èyí tó lọ kọjá yìí wípé ìjọba àpapọ̀ ti gbé owó ọ̀hún kúrò láti ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà lọ sí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà tí ṣe 60,000, èyí tó fà á kí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ kí wọ́n sì máa tún fi apá jánu o wípé àwọn ò ní gbọ́, àwọn ò ní gbà, nítorí wípé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà yìí kì í ṣowó àwọn. Gbogbo nǹkan ló ti wọ́n o, gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàkalẹ̀ rẹ̀. Wọ́n ní ìdá mẹ́ta báyìí ni owó nǹkan fi wọ́n sí. Ohun tí wọ́n ń tà ní ẹgbẹ̀rún kan náírà tẹ́lẹ̀ síwájú kí wọ́n tó yọ ẹ̀kún owó orí epo, òun ló ti di ẹgbẹ̀rún mẹ́ta àbọ̀, ẹgbẹ̀rún mẹ́rin o, tó fi mọ́ àwọn ohun jíjẹ, ohun èlò àti owó ọkọ̀. Ṣùgbọ́n o, lánàá ti ṣe ọjọ́ ajé Monday, ní nǹkan bí ọwọ́ ìrọ̀lẹ́ àná títí di alẹ́ mọ́ òru, èyí tó lé ní wákàtí 6 gbáko, làwọn ìgbìmọ̀ nínú ẹgbẹ́ àjọ àwọn òṣìṣẹ́ NLC àti TUC tòun tí àwọn aṣojú lẹ́ka ti ìjọba àpapọ̀ ni wọ́n tún ṣe ìpàdé ọlọ́gbọ̀nràn eléyìí tó gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Wọ́n ti ní báyìí o, ìjọba lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti wá ní àwọn yóò ṣe àfikún owó ọ̀hún kúrò ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà, àwọn yóò gbé lọ sókè sí. Ṣùgbọ́n títí di àsìkò tí ìròyìn fi ń kórajọ o, kò sí ẹnikẹ́ni tó lè sọ wípé pàtó iye báyìí ni wọ́n gbé owó ọ̀hún sí láti ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà. Ṣùgbọ́n o, wọ́n ní pẹ̀lú rẹ̀ náà àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ló sì pàṣẹ fún gbogbo àwọn ẹ̀ka òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí láti wà nínú ilé o ní ìgbà tí ìpàdé ọ̀hún sì tún tẹ̀síwájú. Lónìí ti ṣe ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Lára àwọn èèyàn tó wà níbi ìpàdé náà lánàá, èyí tí wọ́n ṣe nínú ọ́fíìsì ẹni tó jẹ́ akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ Senator George Akume, láti rí alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú Mohammed Idris, ẹni tó jẹ́ ààrẹ NLC Comrade Joe Ajaero, ààrẹ TUC Comrade Osifo àti àwọn ènìyàn bẹ́ẹ̀. Comrade Festus Osifo ti àjọ TUC ní àwọn ò ní gba owó ọ̀hún kí wọ́n ṣe àfikún rẹ̀ ńlọ́nà àbáyọ. Ṣùgbọ́n o, àwọn èèyàn sì wà nílé o nínú ìyanṣẹ́lódì náà tí àwọn òṣìṣẹ́ sì fìdí mọ́lẹ̀. Ẹ̀wẹ̀, lórí ìyanṣẹ́lódì ọ̀hún báyìí o, wọ́n ní ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí ó ti kọjá ohun tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n rò gẹ́gẹ́ bí ohun eré o. Ṣùgbọ́n o, ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ti wá ní òun yóò ṣe dáadáa, òun yóò sì ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Ó wá ní yàtọ̀ sí èyí o, ètò ìṣèjọba òun o kò fi ti ẹgbẹ́ òṣèlú tàbí ẹlẹ́yàmẹ̀yà tàbí ti èdè kò fi ṣe, bí kò ṣe wípé ẹni tí yóò bá òun ṣètò ìṣèjọba tí yóò fi mú yẹ̀sì làwọn yóò máa yàn sí ipò. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tó sọ ọ̀rọ̀ náà níbi ìkáṣọlójú iṣẹ́ àkànṣe òpópónà ńlá kan èyí tó ń bẹ lẹ́yìn odi ìlú Àbújá tó sì tún mú wọ́wọ́ inú Àbújá o, èyí tí ó jẹ́ kí gbogbo àwọn ìrìn àjò
láti inú ìlú Àbújá sẹ́yìn odi ìlú Àbújá o kó máa yá kánmọ́nkóbò ìrìn àjò ọ̀hún àti iṣẹ́ àkànṣe náà èyí tí Bọ́lá Ahmed Tinubu ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ohun tó dùn mọ́ òun nínú òun ló sọ di mímọ̀ níbi ìkáṣọlójú àkànṣe iṣẹ́ ọ̀hún eléyìí tuntun ọ̀yẹ́rẹ́ pẹ̀lú rẹ̀ náà ní Tinubu o ló ń gbé oríyìn fún alákòóso olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Nyesom Wike gẹ́gẹ́ bí alákòóso èyí tó mú iṣẹ́ rẹ̀ lọ́kùnkúndùn òpópónà ọ̀hún èyí tí wọ́n ní ó wọnú ilé ọba nílùú Àbújá ó tún jáde sí ẹ̀yìn odi ìlú Àbújá o tó ń ti àwọn ìlú kéréje èyí tí wọ́n ní òpópónà ńlá ọ̀hún márosẹ̀ náà ó gba àwọn inú ìlú ọ̀hún kọjá tí ó sì jẹ́ kí lílọ bíbọ̀ àti ètò ọrọ̀ ajé o láwọn ìlú tí ọ̀nà náà gbà kó tún yá kánmọ́nkóbò sí. Tinubu ní bí a bá lè máa ṣe àwọn nǹkan wọ̀nyí láti má fi èdè ẹ̀yà tàbí ti òṣèlú ṣe ó ló dá òun lójú wípé ohun gbogbo ni ó tùbà ni ó tùṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà níbi ìkáṣọlójú iṣẹ́ ọ̀hún eléyìí tó mú ọ̀pọ̀lọpọ̀ ìdùnnú bá ètò ìṣèjọba ààrẹ Tinubu àti Tinubu tó ń ti ẹgbẹ́ òṣèlú rẹ̀ fi wọ́n gbangba wípé ìfọwọ́sowọ́pọ̀ òun gangan ló lè jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó lọ ibùdó ìṣerere àti àṣeyọrí o. Tinubu eléyìí tí igbákejì rẹ̀ Kasim Shettima tó ṣojú fún níbi àkànṣe ayẹyẹ ìkáṣọlójú òpópónà ọ̀hún ló sọ wípé ó ní eléyìí sì kéré o nínú àwọn iṣẹ́ àkànṣe èyí tó ń bẹ níwájú ètò ìṣèjọba Tinubu ó ní kí wọ́n tó parí sáà àkọ́kọ́ yìí ó ní ó dá àwọn lójú wípé àwọn ọmọ Nàìjíríà wọn yóò máa kan sára o fún ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀wẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò wámúwámú báyìí ń làwọn ọlọ́pàá tó ń ti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù ni wọ́n dúró ní ìlú Àbújá o àti lẹ́yìn odi ìlú Àbújá láti pèsè ààbò tó péye lórí ìròyìn kan eléyìí tí wọ́n lùgbọ́ o wípé àwọn agbésùmọ̀mí àwọn oníṣẹ́ ibi tá a mọ̀ sí bandit wọ́n kọ ìwé ránṣẹ́ sí ìlú Àbújá wípé àwọn ń bọ̀ láti sọ̀rọ̀ àwọn di báràkà o kí wọ́n lè yàbò ìlú Àbújá tó ń ti iṣẹ́ ibi wọn èyí tó fà á kí iléeṣẹ́ ọlọ́pàá nílùú Àbújá o láti gbé àwọn ọmọ ogun wọn pẹ̀lú bí wọ́n ṣe kó àwọn irinṣẹ́ ìrìn ìjà lé wọn lọ́wọ́ o kí wọ́n dúró sí gbogbo àwọn ìloro eléyìí tó wọlé àti èyí tó jáde nílùú Àbújá o gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún èyí tó gba orí ayélujára kan lórí ìránṣẹ́ ibi èyí tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ránṣẹ́ rẹ̀ sílùú Àbújá ni wọ́n ní ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ tí ń darí àwọn oníṣẹ́ ibi bandit yìí eléyìí tó jẹ́ wípé òun náà ló ránṣẹ́ òun tí wọ́n porúkọ rẹ̀ ní Ado èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn agbésùmọ̀mí oníṣẹ́ ibi èyí tí wọ́n pè wọ́n ní Bòdérì Yẹ́lò máì 1 million ni wọ́n sọ wípé àwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù wọ́n ti dúró báyìí láti wọ́n ẹnikẹ́ni yòówù tó bá fẹ́ dàrú àlàáfíà ìlú Àbújá o tó bá fẹ́ dàrú kí wọ́n lè wọ́n lulẹ̀ wọ́n ní báyìí ní ọ̀rọ̀ tí ìjọba tó sọ fún àwọn ọlọ́pàá wípé a kò gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́ o nílùú Àbújá o èyí tó mú iléeṣẹ́ ọlọ́pàá láti lè kó àwọn ọmọ ogun wọn jáde tóun ti àwọn irinṣẹ́ tí wọ́n yóò lò láti fi dojú ìjà kọ àwọn agbésùmọ̀mí ọ̀hún èyí tó bá ṣeé ṣe kí wọ́n fẹ́ ṣiṣẹ́ ibi nílùú Àbújá. Bákan náà ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn imman ló ti tẹ ìròyìn kan eléyìí tí wọ́n ti fi léde o wípé wọ́n ń wá arákùnrin kan èyí tó ṣiṣẹ́ ibi tó ti tẹsẹ̀ mọ́rìn láti má bìkítà tàbí ṣe àjò àwọn ènìyàn tó fi mọ́tò rẹ̀ kọlù gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn láti ẹnu alukoro wọn SP Ọmọlọ́lá Òdútọ́lá bó ti gbé ọ̀rọ̀ ọ̀hún jáde sọ di mímọ̀ wípé lọ́jọ́ Sunday àìkú tí ṣe ọjọ́ kejì nínú oṣù kẹfà ọdún èyí tí a wà nù rẹ̀ yìí ní nǹkan bíi aago 10 òwúrọ̀ ó kù 20 ìṣẹ́jú o ni wọ́n ní ọkọ̀ náà ó gba arábìnrin kan tí ṣe ẹni ọdún 22 èyí tí wọ́n porúkọ rẹ̀ ní
Elizabeth James tó sì gba ẹ̀mí lẹ́nu rẹ̀ tó jẹ́ pé ó tún ṣe ẹnìkan léṣe, ṣùgbọ́n kàkà kí awakọ̀ náà kó dúró láti ṣáájò láti bìkítà fún àwọn èèyàn ọ̀hún, Imman ló tẹsẹ̀ mọ́rìn tó wa ọkọ̀ ọ̀hún lọ ò tí ò tiẹ̀ náání àwọn ènìyàn tó fi ọkọ̀ rẹ̀ kọlù látàrí eré àsápajúdé èyí tí wọ́n ní ọkọ̀ ọ̀hún sá. Ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ ní agbègbè ojú òpópónà márosẹ̀ Benin sílùú Ṣàgámù ní agbègbè interchange, gẹ́gẹ́ bí oṣojú mi kòró kan ti ṣe lálàyé fún àwọn oníròyìn, sọ di mímọ̀ wípé ọkọ̀ ọ̀hún ló sáré bọ̀ láti ìlú Ìjẹ̀bú Òde tó ń tẹ̀rí àsápajúdé o, èyí tó jẹ́ wípé ó ń wọnú bọ̀ ní agbègbè Ṣàgámù interchange kó tó di pé kọlù àwọn méjì èyí tó dúró sí ẹ̀bá ọ̀nà tí wọ́n ń wá ọkọ̀, obìnrin kan àti ọkùnrin kan, èyí tó jẹ́ pé ojú ẹsẹ̀ lóbìnrin ọ̀hún lójọ́ lọ́wọ́n bá nípè, ṣùgbọ́n ọkùnrin èkejì rẹ̀ ni wọ́n ti gbé èyí lọ sílé ìwòsàn. Wọ́n ní ọkọ̀ náà tó gbá wọn òun mà ń ló tẹsẹ̀ mọ́rìn tó sá lọ tefétefé o, ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ní ẹgbẹ̀rún Samuel ni kò lè sá mọ́lọ́run lọ́wọ́ o. Wọ́n ní bí ogún bá jẹ lọ ó di dandan kí ọgbọ̀n yóò jẹ bọ̀. Báyìí ni wọ́n ti kéde rẹ̀ wípé ẹnikẹ́ni tó bá lè báwọn rí èèyàn náà àwọn yóò fún onítọ̀hún lẹ́bùn, àti wípé bí ọwọ́ òfin bá tẹ arákùnrin ọ̀hún tó gbá èèyàn tó sá lọ yìí, wọn yóò fi jófin lórí ìwà iṣẹ́ ibi èyí tó wù. látijọ́ aláyé ti dáyé lọ́kọ tí ń solówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. Tẹ́rẹ̀ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn òfàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́. Tọkọ ò lè gòkè lọ́wọ́ déré tọkọ wá ń ṣe súkẹ́súkẹ́ lórí aya. Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 herbal bitters. Fátẹ̀ kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 herbal bitters 100% herbal tí ò lọ́tì kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 herbal bitters ilé-iṣẹ́ S2 ultimate holistic spiritual herbal remedy international limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé shopping complex New Garage Ìbàdàn. Ẹ ti lè ríra ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ìkúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́kọ̀ọ́ sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 herbal mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 herbal bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Nínú ìròyìn amúlùdùn wa, wọ́n ní ọ̀kan nínú àwọn adẹ́rìn-pòṣónú ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí wọ́n ń pè ní Adébọ̀wálé Adédayọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Mr Macaroni, òun mà ń ló ti sọ ẹ̀dùn ọkàn rẹ̀ jáde lórí ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ APC wípé ebi ń pa àwọn ọmọ Nàìjíríà. Ó ní pẹ̀lú ètò ìṣèjọba Tinubu bó ṣe kéde ẹ̀kún owó orí epo ní yíyọ àti àfikún owó iná mọ̀nàmọ́ná ó ní gbogbo nǹkan ló ti dorí kodò lórílẹ̀‐èdè Nàìjíríà. Eku èké bí eku bẹ́ẹ̀ ni ẹyẹ ò sì ké bí ẹyẹ. Ó ní kódà àwọn ọmọ ènìyàn kò fọhùn dáadáa mọ́ jáde, ńṣe ni wọ́n dún bí ewúrẹ́ o. Mr Macaroni tó sọ ọ̀rọ̀ náà lórí ìròyìn kan àti ọ̀rọ̀ belenja kan tó fi sórí ìkànnì ayélujára rẹ̀ lóní bàbá ní parọ́ tanra wa. Ó ní ìgbésẹ̀ ó ń bẹ eléyìí tí ààrẹ Tinubu yóò gbé o láti lè jẹ́ kí gbogbo nǹkan kó rọrùn lórílẹ̀‐èdè Nàìjíríà. Mr Macaroni ní ebi ń pa àwọn ènìyàn, ebi àpàpà wọn eléyìí tó dàbí ìgbà tó fẹ́ gba ẹ̀mí lẹ́nu èèyàn ní ń pa àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní àwọn tí àwọn jẹ́ ìlú mọ̀ká o wọn ò lè rìn mọ́. Ó ní kódà àti gbé aago ti di ọ̀ràn nítorí pé àwọn èèyàn tó ti ní ẹ̀rọ alágbèéká nọ́mbà wọn lọ́wọ́ ni wọ́n ń pè láti béèrè fún ìrànlọ́wọ́ owó tí wọ́n yóò fi jẹ àti eléyìí tí wọ́n yóò fi mu. Ó ní kò sì rí bẹ̀ tẹ́lẹ̀
láyé ètò ìṣèjọba àná àti àwọn tó ti jẹ sẹ́yìn. Ó ní ètò ìṣèjọba Tinubu kò mú ìrọ̀rùn wá bí kò ṣe ìnira ló mú bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ebi èyí tó ń pa wọ́n àti láti ṣe ohun èmíì èyí tí wọ́n fẹ́ fi owó ṣe látàrí ọ̀wọ́n gógó gbogbo nǹkan. Lákòótán bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tún ṣe rí o lọ́dọ̀ gbajúgbajà òṣèré sinimá àgbéléwò elédè òyìnbó eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Chinwetalu Agbo. Bàbá yìí ni ebi ń panú ọlọ́ṣẹ́ mí kiri ń lọ̀rọ̀ ààrẹ Tinubu àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe àyípadà orin àgbélẹ̀kọ ìdánimọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí national anthem. Oníṣẹ́ èyí gangan ni eléyìí ìrètí ọ̀tun èyí tí Tinubu kéde rẹ̀ fún wa. Ó ní ìrètí ọ̀tun ló ti di ìrètí ìsọnù báyìí. Ó ní pẹ̀lú bí gbogbo nǹkan ti rí lórílẹ̀-èdè Nàìjíríà tí ebi ń pa àwọn ènìyàn, ètò ààbò kò fẹsẹ̀ múlẹ̀ dáadáa mọ́ o. Ó ní ààrẹ Tinubu àti àwọn tí wọ́n jọ ń bẹ nínú ìṣàkóso agbára wọ́n sì ní ìgbàgbọ́ àti rójúráyè láti máa ṣe àyípadà orin ìdánimọ̀ orílẹ̀-èdè yìí national anthem. Agbo ni bóun ò bá ní parọ́ o, Tinubu ò ní nǹkan rere kan eléyìí tí ètò ìṣèjọba rẹ̀ fẹ́ fún àwọn ọmọ Nàìjíríà. Ó ní lórí national anthem yìí ṣé yìí ni ó mú àdínkù bá iye tí wọ́n ń ta epo, ìbáàgì ráìsì, bákan náà ẹ̀gẹ́ tá a mọ̀ sí gàrí jíjẹ, iṣu àti àwọn ìsebẹ̀ gbogbo. Ó ní ṣe orin ìdánimọ̀ yìí ni ó mú àdínkù bá iye tí wọ́n ń tà á. Ó ní Tinubu ohun tó ń ṣe àti ètò ìṣèjọba rẹ̀ àti ẹgbẹ́ òṣèlú APC kò tí ì yé wọn. Ó ní ẹgbẹ́ òṣèlú yìí sì pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń ṣe ìwọ́de sọ̀rọ̀ àti ṣẹ́ èpè búburú o fún ètò ìṣèjọba Goodluck Ebele Jonathan lọ́dún náà lọ́hùn-ún wípé ètò ìṣèjọba rẹ̀ ní àwọn ọmọ Nàìjíríà lára. Ó ní kẹ́ ẹ wá gbéyẹ̀wò síra wọn iye tí wọ́n ń ta sẹ́mẹ́ǹtì láyé ètò ìṣèjọba Jonathan àti ti Tinubu o. Lákòótán nínú ọ̀rọ̀ Agbo, ó ní bí ò bá ṣe é ṣe fún Tinubu kó kọ̀wé fipò rẹ̀ lẹ̀ kí àwọn ẹlòmíì tí ó mú ìrọ̀rùn bá orílẹ̀-èdè yìí kí wọ́n bọ́ sí ibẹ̀. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday títí ojúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ aláǹfààní láti gbọ́ tún rìn míì. Mo gbà ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà lẹ́nu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.